A kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ́ dẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáyé lórí ìkànnì Otasansan rédíò TV Yorùbá. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Eléyìí tí a tún mú wá fún yín, òun náà ni ọ̀rọ̀ tí ẹni tó jẹ́ Ààrẹ Onakakanfo nílẹ̀ Yorùbá, Iba Gani Adams tó sọ níbi ayẹyẹ ọdún Ọya ní ìpínlẹ̀ Kwara. Kí ni Iba Gani Adams kí ló sọ nípa Ọya tìlera ní ìpínlẹ̀ Kwara? Kí ni Gani Adams kí ló sọ nípa gómìnà ìpínlẹ̀ Kwara àti àwọn nǹkan míì tó jẹ mọ́ ọdún Ọya nípínlẹ̀ Kwara? Òun náà ni a fẹ́ mú wá fún yín. Gẹ́gẹ́ bí a ṣe gbọ́ àti bó ṣe jáde nínú ìròyìn, níbi ayẹyẹ ọdún Ọya 2023 èyí tó máa ń wáyé lọ́dọọdún nílùú Ira nípínlẹ̀ Kwara, èyí tí tọdún yìí wáyé ní ọjọ́ 25 oṣù kọkànlá, òun náà ni ẹni tó jẹ́ Ààrẹ Onakakanfo nílẹ̀ Yorùbá tó tún jẹ́ olórí ẹgbẹ́ Oòduà People's Congress OPC, Iba Gani Adams ló pe gómìnà ìpínlẹ̀ Kwara ọlọ́lá jùlọ Abdulrahman Abdulrazak láti ṣe àtúnṣe igbó Ọya dáadáa, kó sì wá gbogbo ọ̀nà láti sọ igbó Ọya náà di ibi tí àwọn èèyàn lágbàáyé ọmọ wa ṣe àbẹ̀wò sí, tó sì jẹ́ pé owó ribiribi, owó ńláńlá ni ìjọba ìpínlẹ̀ Kwara yóò mọ̀ pa wọlé tí wọ́n bá ṣe bẹ́ẹ̀, tí wọ́n bá lè ṣe àtúnṣe àti àmójútó sí igbó Ọya náà. Iba Gani Adams ó wá tọ́ka sí àwọn ààyè tó wà ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí ibi ìgbafẹ́ àti ibi àpèwàwò. Níbi tó ti ń sọ̀rọ̀ náà ló ti tọ́ka sí Ọ̀ṣun Òṣogbo èyí tó wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun àti Òkè Olúmọ èyí tó wà ní ìpínlẹ̀ Ògùn. Bákan náà ó tọ́ka sí Òkè Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó ní Òkè Ìdànrè ó wà ní ìpínlẹ̀ Oǹdó, tó sì jẹ́ pé owó ribiribi òun náà ni wọ́n ń pa wọlé ní àtàrí àwọn ààyè yìí. Ó tẹ̀síwájú, Ààrẹ Onakakanfo ó jẹ́ kó yé gbogbo wa yí pé àwa fúnra wa, àwa tá a jẹ́ ọmọ Yorùbá tá a ní nǹkan wa, òun náà ni a ṣe àtúnṣe lásìkáràmásìkí nǹkan tá a ní, ká má dúró di ìgbà tí àwọn aláwọ̀ funfun, àwọn òyìnbó, àwọn àrè tí wọ́n wàá mọ̀ bá wa ṣe àtúnṣe àti àwọn kánmọ́ káràmásìkí àwọn nǹkan tá a ní, nígbà tó jẹ́ pé àwa tá a ní nǹkan gan àkọ́bí ara àkáràmásìkí rẹ̀. Ó wá ní tí a bá wá ń ṣe bẹ́ẹ̀, tí a bá ń kọ ìwà kò kàn mí sí àwọn nǹkan tí ó jẹ́ pé ó jẹ́ àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá, ó ní àkàzà ìmọ̀ ni o, kó má jẹ́ pé a tún lọ máa fi owó ńláńlá, owó rọbirọbi, a tún lọ máa fi ṣe àwọn nǹkan yìí ní àwọn ilẹ̀ òkèèrè, nígbà tó bá jẹ́ pé àwọn òyìnbó aláwọ̀ funfun tán bá ti kó kinní ọ̀hún lọ kúrò lọ́dọ̀ wa, tí wọ́n ti kó lọ sí ọ̀dọ̀ wọn. Bákan náà ló wá pe ìjọba ìpínlẹ̀ Kwara wípé yóò dá o tó bá lè ṣe títì, ìyẹn títì ọlọ́dà sí ojú ọ̀nà tí èèyàn lè gbà dé igbó Ọya láti ìlú Ira, tó jẹ́ pé yóò jẹ́ kó rọrùn fún àwọn àlejò àti àwọn èèyàn ńláńlá, àwọn ẹni ìgbafẹ́ tí wọ́n bá wá fẹ́ ṣe àbẹ̀wò sí igbó Ọya yìí, kó lè rọrùn fún wọn láti débẹ̀. Ó ní eléyìí yóò dá o tí ìjọba ìpínlẹ̀ Kwara lábẹ́ ìjọba gómìnà Abdulrahman Abdulrazak tó bá lè ṣe àtúnṣe sí i. Ọdún Ọya yìí ló máa ń wáyé lọ́dọọdún ní ìlú Ira tó wà ní ìjọba ìpínlẹ̀ Kwara, léyìí tó sì jẹ́ pé gbogbo àgbáyé òun náà ni wọ́n máa ń wà láti wá ṣe ọdún Ọya lọ́dọọdún nílùú Ira.